Otasansan rédíò and TV. Akeredolu ọ̀wọ́ kàlẹ̀ lọ nínú oṣù kejì ọdún 2024 gẹ́gẹ́ bí ó ṣe jáde nínú ìròyìn. Ó ti di mímọ̀ fún gbogbo ayé wípé ọjọ́ 23 oṣù kejì ọdún 2024 ni olóògbé Rotimi Akeredolu tí í ṣe gómìnà ìpínlẹ̀ Ondo tó jẹ́ ìpè adẹ́dá lọ́jọ́ 27 oṣù kejìlá ọdún 2023 ní ilẹ̀ Jámánì lẹ́yìn àìsàn ọlọ́jọ́ pípẹ́. Nínú àtẹ̀jáde kan tí àwọn mọ̀lẹ́bí olóògbé fi síta láti ọwọ́ àkọ́bí olóògbé, ó ní ọjọ́ 23 oṣù kejì ọdún 2024 yìí ni Rotimi Akeredolu máa wọ káàlẹ̀ lọ. Gẹ́gẹ́ bí ó ṣe wà nínú àtẹ̀jáde ọ̀hún, wọ́n ní ọ̀sẹ̀ kan gbáko ni ayẹyẹ ètò ìsìnkú náà yóò fi wáyé. Lára àwọn ètò tí wọ́n ti là kalẹ̀ ní àṣálẹ̀ àbẹ́là títàn fún olóògbé, títẹ́ òkú ní ìtẹ́ ẹ̀yẹ, ìsìnkẹyìn fún olóògbé nílé ìjọsìn Andrew mímọ́ ti Anglican nílùú Ọ̀wọ̀. Ayẹyẹ ìgbàlejò ló máa wáyé nílùú Ọ̀wọ̀. Bákan náà ni gbogbo ẹbí Akeredolu ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ará àti ọ̀rẹ́ ojúlùmọ̀ tí wọ́n sojú sẹ́yìn ẹni wọn tó lọ. Otasansan mídíà àtúntìdé o. Níbikíbi nígbàkúgbà iṣẹ́ wa o. Ó kárí ẹyẹ. Otasansan mídíà. Ilé-iṣẹ́ tí Èdùmàrè gbé kalẹ̀ fún gbogbo ẹni ó fẹ́ ṣe ayẹyẹ bíi wedding, birthday, funeral, coronation, anniversary, concert, product launch àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn irinṣẹ́ wa kọjá bẹ́ẹ̀. Professional camera wa mú sánsán. Lightning wa mọ́lẹ̀ kedere. Sound wa já tòròtò. Drone camera wa wúni lórí. Editing wa ò lẹ́gbẹ́. Finishing wa kọjá bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ làwọn òṣìṣẹ́ wa kọ́ṣẹ́mọṣẹ́ pẹ̀lú ìrírí bá a ṣe gbé kámẹ́rà ya áńgù lóríṣiríṣi. Kódà bẹ́ẹ̀ fẹ́ ṣe documentary, ẹ pè wá kábàáyé gbé kalẹ̀ lára ọ̀tọ̀. Pẹ̀lú owó tí ò gún pa, àtúnbáni ṣe MC lóde ayẹyẹ gbogbo. Ẹ pè wá sójú òpó 07063291779. Ilé-iṣẹ́ wa wà ní nọ́mbà 13 Ọlágòkè Àkànó Street, Àbáyọ̀mí Ìwó Road, Ìbàdàn. Otasansan Media níbikíbi.